láti bí ìjẹta ní tí ń ṣe mí bí kí n sọ̀rọ̀ kò sí ń tọ́ bà mí lẹ́rù rí láyé. Rabbil Kaaba. Ìran mẹ́ta àwọn náà ni wọ́n ń bẹ lára bàbá lónìí. Àwọn kan ń bẹ àmọ́ ni wọ́n ń tà wá ń rí wọn ò rí. Àwọn kan sì ń bẹ ẹsẹ̀ wọn ò dúró dáadáa yẹn. Àmẹ́nu díẹ̀ tí wọ́n dúró òun náà àgbọ̀dọ̀ bu wọn. Wọ́n tiro. Bí wọ́n sì tiro náà ẹja kí wọn. Wàlá alálùmọ̀rí de hara. Ẹlòmíì ọkàn rẹ̀ ọgbà tán fún bàbá Lágége. Ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn tá à ń jọ ń bẹ ń bẹ. Àmọ́ báàdù ṣàkìyọ̀rọ̀ wíwò. Àwọn apá kan iyèméjì ń bẹ lẹ́mìí ẹ̀. Sísà ń bẹ pẹ̀lú wa tá a sì ń rí. A lè fi wẹ́ni tá a ti rí. Gbogbo wọn náà lèyàn ọmọ ìmọ̀ sọ pé àmọ́ ẹ̀ ń dí ọ àwọn àríwọ̀n náà ni. Àwọn lọ́yà ni wọ́n jókòó yìí. Bàbá Saddam ẹ̀yin lẹ ní jẹ́kẹ́nì kan yàn wá jẹ. Ọ̀ká ni wọ́n ń jẹ́ fún lọ́yà Àjàsá. Ọlọ́run ó jẹ́ àrí yín pẹ́ o. Ẹni ṣé Ádámù kọ bàbá rẹ̀ sínú tàn kó wọ́n má bàa parẹ́. Wọ́n sì ń fẹ́ kọ́ láti ọ parẹ́ láàyè tiẹ̀ lọ́hùn. Àwa àlọ́rin mẹ́sẹ̀gì ẹyọ kan tí mo fẹ́ pàṣì níbi ìrè. Ọjọ́ tí ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ ńlẹ̀ yìí lọ́dún wípé wọ́n ní jákùmọ̀ àṣà yìí lójú ti ọ̀sàrífín ó ṣe báyìí. Hamasa ló gbé mi ń jọ́nà. Kí là Hamasa ọ̀hún ni wípé àáfàá wa ni wọ́n sì ń wọ́ lọ yìí. Àáfàá wa ni wọ́n ń wọ́ ẹsẹ̀ wọn ń títì kú yìí. A sì ń pé kéwu Ádámà láké. Ọmọ Ádámà ni wọ́n sì ń wọ́ lọ yìí níjọ́ náà. Òun ló fà á tí mo fi dìde. Àmọ́ mo dìde ọ̀hún là káyọ̀ méke. Kò jẹ́ mà wípé ó yẹ kí n ṣàyàfi àwọn kan àbí kí n gé àwọn kan ibi ẹgbẹ́ gbogbo gì. Àgéyìí ni. Ìjọ méke lọ́fà. Mo wá ṣe tán mo regret ẹ mo sì bẹ̀bẹ̀. Nígbà wá yá mo ti wá ń bọ́lọ́run ṣàdéhùn wípé irú nǹkan bá nì kò ní sọwọ́ mi sẹ̀ mọ́. Ìmọ̀ yá fi irú nǹkan báwọn tó bá ti rí bẹ́ẹ̀. Àmọ́ mo ti wá ní ìmọ̀ yá fi rẹ̀. Oko sì dúró níbi tó kò ti ń wá. Oko dúró níbi tí oko ti ń wá. Àwọn aláṣẹ láàánú lẹ́kùn mọ́ yìí. Bá a bá sì lẹ̀kùn wa tún ní wọ́n tún da Ìlọrin uru. Oko ní sì ń wá ń bì kan ń sì ń bà wá. Kókò ohun tí wá ń bà wá nì. Bàbá mọ́kò ẹ̀ ọ̀kan ti ń bẹ lọ́wọ́ wa tá a yọba lé, yọba oko, yọba gi, yọba ọpẹ, yóò sì bá bi tí ọ̀yẹ́ ọba. Ń sọ ń bá Yorùbá Dáúdù. Torí pé lópin ìgbà tó kò bá wá ń bẹ̀ tí ń bà wá, á ṣe yé. Bàbá sì ṣe yé. Bàbá mú Ògúnlùtù. Bàbá gì ẹ̀rì pé òun máa ń fọ́n ni. Láti bí ìjẹta ní tí ń ṣe mí bí kí n sọ̀rọ̀. Àmọ́ ń kí ara mi. Alájí olè márùn-ún sì ń kí mi wípé ẹni sùúrù. Ẹ jẹ́ wo ń táwọn àgbàlagbà ó ṣe. Àwọn àgbàlagbà wá sì pè wá wípé ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ẹ má fẹ́ nìkan lè sì mọ́ ọ̀rọ̀ ní sì ń wá ní òdú ìpín yẹn ò lọ dáadáa. Ẹjọ́ tó lọ lẹ́ẹ̀kan síbẹ̀. Wallahu ya'simuka minan nas la tahabu daraka wala takhsha wala hawla wala quwwata. Dàrẹ́tì láwà ní ń bẹ lérí wọn. Láwà ní àfá Alímì ní ń bẹ lérí wọn. Wọ́n jẹ́ sí pé ọmọ àfá Alímì ni wọn. Wọ́n wá jẹ́ni tí ó rí ààyè àwọn àgbàlagbà lò báwọn tàná ti lò ó. Àkọ́kọ́ tí kọ́kọ́ pàdé wọn ní àyí náà ni mo wá sọ ọ̀rọ̀ ìṣẹ́jú 5. Bàbá wa ní mo fún ọ ní aláwìyé látòní. Àwọn ni wọ́n fún mi ní aláwìyé. Kọ́lọ̀ mọ́sá wọlá Ànábì Muhammad. Ẹnu gbólóhùn tí wọ́n wí ń jọ́nà pé mo fún ọ láláwìyé òun jẹ́ àmà wípé ètò ìlú yé bàbá. Ọlọ́run yé wọn. Àwọn àgbàlagbà sì yé wọn. Àyè tí wọ́n sì wá yé wọn. Ẹlòmíì ń bẹ láyé àwọn àgbàlagbà, a máa yé wọn ò yé. Àmẹ́ni wọ́n bá yé, yọ́ máa fẹ́ tí ń bá ń bọ̀ wá ga, yóò fún láyé kọ́ ga. Báwọn tó sẹ́yìn ilẹ̀ ti ṣe nu ọlọ́mọ́sàdì ẹ̀pẹ́ láyé náà. Wọ́n fi wọ́n kí gbogbo àwọn ọlá tí ń bẹ ń kalẹ̀. Bàbá Dáúdù Òjòdú, bàbá Mágàjí Ajé, bàbá wa Àjíà, Àjàsá, Mágàjí Kólé Akóredé, gbogbo yín pátálà kí akí gbogbo àwọn àlùfáà, bàbá wa Ra'isul Muqaddami. Àfi tí wọ́n kí bàbá wa ìmáàmù ní ààyè yìí. Ọlọ́run jẹ́ àrí bàbá wa ìmáàmù pẹ́. Sáwọn náà ni bàbá wa ìmáàmù rí ọlọ́mọ́sà jẹ́ àrí yín pẹ́. Àwọn àti bàbá Ra'isul sì jọra wọn. Ẹ bá wò wọn lójú, ẹ bá wò wọn dáadáa, wọ́n jọra wọn. Ọlọ́run jẹ́ àrí wọn pẹ́. Mo kí àwọn bàbá mi níkàlẹ̀. Wọ́n lákọ̀ọ́kọ́ táwọn ọkọ̀ fojú kan mí rìn àwọn kan máa rí mi lórí kíní àgbéká ni.
ọlọ́run tó wá sí ẹgbẹ́ wọn mo tó wá jòkó ọlọ́run ó jẹ́ àríyìn pé bàbá wọn lè márùn-ún tí gbogbo àwọn èèyàn ẹni tó fẹ́ ẹni tí ń dúró di owó bàbá wọn lè márùn-ún láwọn ò dúró di owó àwọn dúró di bàtà bàbá lágége níjọ́ tí wọ́n kọ́kọ́ ń jẹ́ Sefirul Markaz àwọn èèyàn ń bínú tí bàbá lágége ní wọ́n máa jẹ́ Sefiru wa àwọn èèyàn wá ń bínú ní bàbá ń lè márùn-ún wá ní ọ̀dá mọ́ bọ́ Sefiru yẹn kalẹ̀ mọ́ wá di hamilu na alayil mudir mọ́ wá di akóbàtà bàbá lágége láti jọ́nà dùn ní ẹnìkan sọ pé ó sì lè máa pé wọ́n la kóbàtà ọ̀sẹ́ni ọ̀tàkù wọn ibi tẹ́ ti mọ̀nú wípé àwọn èèyàn fẹ́ oríire àmọ́ oríire ni ká ní àwọn ni wọ́n kó bàtà bàbá wálẹ̀ yìí ń jọ kan ní bàbá lágége wọ́n wá sí ọmọ dáńbẹ̀ ni bàbá wa fẹ́ bọ́ bàtà ní bàbá mudir wọ́n fẹ́ bọ́ bàtà kódà wọ́n ti bọ́ ọ lẹ́sẹ̀ bàbá kà ṣe báyìí wọ́n wọ ẹ̀gbẹ́ báyìí wọ́n ò rí ẹni tí wọ́n fojú jọ lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún àti lẹ́gbẹ̀ẹ́ òsì bàbá sì wọ bàtà wọn padà bàbá yẹ kí bàbá ń lè márùn máa ń bẹ Nàìjíríà níjọ́ náà wọn ò sí Nàìjíríà bàbá ti wọ ẹ̀gbẹ́ tó bá ti rí wọn bàbá ó bọ́ bàtà bàbá ń lè márùn nìkan lẹ́ni tí bàbá lágége lè wọlé yìí tí ó bọ́ bàtà tí bàbá bá ti rí lẹ́gbẹ̀ẹ́ wọn sì bọ́ bàtà bí kì í bá já sí wípé kádàrá tí ó ṣe ni ó ṣe ni tọ́wọ́ yẹ pé bàbá ń lè márùn bá ń bẹ ńlẹ̀ yìí ń jọ tí oní áńkì ni tọ́wọ́ yẹ kí wọ́n bá súnmọ́ bàbá ní kílòsì ni kò sí ohun tọ̀ wàláhì làzim ibẹ̀ náà ni ó ti gba ẹ̀sẹ̀ ọlọ́mọ́sà wọlá Ànábì Muhammad ọlọ́mọ́sà jẹ́ àríyìn pẹ́ àwọn èèyàn ń bínú yín ẹ̀sì lẹ́sẹ̀ kan tẹ́ẹ̀sẹ̀ wọn ẹ̀sẹ̀ tẹ́ẹ̀sẹ̀ wọn náà ní pẹ́ nífẹ̀ẹ́ bàbá lágége bẹ́ẹ̀ ni wọ́n sì ń bínú àwa náà àwa ń bẹ ń péjì pẹ̀lú yín àtàwọn tí bá ń bẹ pẹ̀lú wa èmi sì máa sọ wípé gbogbo ẹni tí ọba lè ṣerú ń táwa ń ṣe tó bá sì nífẹ̀ẹ́ bàbá lágége má bú àwa pé ń tà ń ṣe pọ̀jù mà wípé ìwọ náà lè ṣe àmọ́ bọ́yá ẹ̀rù ní ń bà ọ́ ẹ̀rù ń bẹ lómi kìí jẹ́ pé ò nífẹ̀ẹ́ a má ti kojú nǹkan ní ń bà lẹ́rù kò sí ń tọ́ bà mí lẹ́rù rí láyé Rabbil Kaaba ẹ̀rù ọba mi rí wọ́n bá yẹ pé nítorí àwọn àfáà wa ní o ẹ̀rù ìbà mi ẹlòmíì náà wá ní ìfẹ́ bẹ́ẹ̀ a máa fún ní àyà kó lè kojú nǹkan Al-Qur'ani sì ti jẹ́ àmọ́rú àwọn bẹ́ẹ̀ pé laysa alálẹ́ àmọ́ àràjù wàlá alálì àrájì àràjú wàlá alálmarìdì àràjú ìran mẹ́ta àwọn náà ni wá ń bẹ lára bàbá lónìí àwọn kan bẹ àmọ́ ni wọ́n ń táwà ń rí wọn rí wọ́n má ti ná sí ń pè yí òun ṣe ṣáìdú ọ̀rọ̀ ni àwọn kan sì ń bẹ ẹsẹ̀ wọn ò dúó dáadáa yẹnyẹn amẹ́nu díẹ̀ tí wọ́n dúó òun náà àgbọ̀dọ̀ bú wọn wọ́n ti ro tí wọ́n sì tìrò náà ẹjá kí wọn wàlá alálùmọ̀rí ìdè haraju ẹlòmí ọkàn rẹ̀ ọgbà tán fún bàbá lágége ń bẹ́lẹ́gbẹ̀ẹ́ wọn tá ń jọ ń bẹ́ńbẹ́ àmọ́ báàdù ṣàkìrọ̀ wídò àwọn apá kan iyèméjì ń bẹ́lẹ́mí ẹ̀ sísà ń bẹ pẹ̀lú wa tá a sì ń rí a lè fi wẹ́ni tá a ti ẹ̀ rí gbogbo wọn náà lèyàn ọmọ ìmọ̀ sọ pé àmọ́ ẹ̀ ń dí ọ àwọn àríyìn náà ni ọlọ́mọ́sá jẹ́ àríbàbò ń lè márùn pé ó fi jẹ́ wọ́n kí gbogbo àwọn àgbàlagbà àwọn lọ́yà ni wọ́n jòkó yìí bàbá wa Saddam àmọ́bí tọ́lọ́run ti lọ lè bọ́yá agbẹ̀dù kan ń bẹ ní inú ọkàn bàbá wa Saddam agbẹ̀dù yẹn lágbára bọ́ bá bẹ̀rẹ̀ sí fawókọ Ọlọ́run èèyàn ọmọ sọkùnrin àbá Nuru ní Khalifa lọ́dọ̀ bàbá wa bàbá Bọ́láńtà ọwá plé wá sí wọn kan fún mi pé kí n gbọ́ wá sí lọ́yà Saddam ọwá ń gbọ́ káì ara mi sì ń dìde ń bí tí wọ́n wà yà á èèyàn ní ń fọ ohun báyìí
ohun yẹn ti lágbára jù mọ́ wá rí wípé ẹ̀jẹ̀ tí wọ́n fi bí yín ni àwọn tí wọ́n máa ń ṣe síkìrí kún ó tún sunrun wọn ni wọ́n ṣe síkìrí sunrun yín ni bàbá lọ wá sí kún tó bẹ̀rẹ̀ wá sí wọ́n kọ́ ṣe síkìrí bí ọgbọ̀n ṣẹ́jú náà àfi kún yin Ọlọ́run ọba tó wá ṣe yín báyìí ẹ̀ ń dá sétò tọ́lọ́run ẹ̀ tó ń dá sétò táyé méjèèjì lẹ́yìn jẹ̀ máa pọ̀ ẹ̀yin lẹ́ ní jẹ́kẹ́nì kan yàn wá jẹ ẹ̀yin lẹ́ sì ń dúró fún lọrin níwájú àti gbogbo tí ọba kábùkù bá lọrin Ọlọ́run wọlá bàbá wa àgbà tó bí yọ̀wọ́lá àṣẹ Ọlọ́run ti ń bẹ lára wọn yọ̀wọ́lá bọ́lọ́run ti ṣe wọn yọ̀wọ́lá báwọn náà ti mọ Ọlọ́run tó Ọlọ́run ò ní jẹ́ máa padà sí ibú alibarikọ́lá àwẹ̀ ni Ọlọ́run ọlá Muhammad Rasulullah ọ̀gá ni wọ́n ń jẹ́ fún lọ́yà Àjàsá Ọlọ́run ó jẹ́ àríyìn pẹ́ o àánẹkùnmọ̀lọ́ barista wa Ọlọ́run ó jẹ́ àríyìn wọn pé àfá wa ní tọrọ ọmọ bàbá wa ọmọ àfá wa ní ọmọ jẹ́ Ọlọ́run mọ́sá jẹ́ kí àríyìn pẹ́ o alibarikọ́lá àwẹ̀ ni Ọlọ́run afitiwọn kí àbáwa alimi Ọlọ́run jẹ́ bàbá Ọlọ́run jẹ́ àríyìn pé afitiwọn kí alfa wa agoro Ọlọ́run mọ́sá jẹ́ àríyìn pé ẹbá wa kí àwọn àgbàlagbà ńlé akí alfa wa sakama àbá sakama náà Ọlọ́run ní jẹ́ kí ẹ máa padà sí ibú ẹ ń ṣe wàhálà púpọ̀ ẹ ń ṣiṣẹ́ púpọ̀ ẹ ń ṣe wàhálà ẹ ń ṣiṣẹ́ púpọ̀ a sì ń rí à ń sì ń rí Ọlọ́run ò ní fi yín lẹ̀ Ọlọ́run àwọn tẹ́ tara wọn jáde Ọlọ́run àwọn ẹni Ọlọ́run àbá wa mi mọ́sà àbá wa ṣe ò sọ́ọ̀lẹ̀ akí wọn àbá wa tójò kó ti àbáwà alìmísírí pọ̀ mú bọ̀ wádọ́ alìmísírí àbáwà símúnà láwùjáre ẹ̀ Ọlọ́run okùnrin ogbà àwọn àfáàwà ń lè jímbà ogbóyin mọ́ kí wọ́n wá kí alfáwà kí ni aṣàkó gbogbo àwọn tó kù náà mọ́ kí wọ́n ẹ má bínú wọ́n wá kí alfáwà alìmísírí almuhami ọmọ babalágége ni wọ́n ẹ̀jẹ̀ babalágége ni wọ́n omi babalágége àti ìmọ̀ babalágége ìmí ń sọ fẹ́ nìkan jò ní ìgbà tí ẹnìkan challenge wa ẹnìkan pé wọ́n máa dákọ̀ òsà tí ń bẹ ńlọrin wọ́n máa dákọ̀ rẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí ka òkè sóbí mu ní àsóòsà lòkè sóbí ni wọ́n á bẹ̀rẹ̀ sí ka gbogbo ẹ̀ wọ́n ń ka sàárè wọ́n ń ṣe kú sílé wọ́n ń ṣe gbogbo ẹ̀ ní gbogbo àwa tí àwọn abádìrí ńlọrin pé a pè lẹ́jọ́ mu ní ẹjọ́ bò Ìlọrin ò gbọ́dọ̀ pèèyàn lẹ́jọ́ mímọ̀ sí kóòtù Ìlọrin ní kóòtù títí dájọ́ mímọ̀ tiẹ̀ lọ́tọ̀ wọ́n á sọ nínú ọ̀rọ̀ mi ń jọ́nà wípé àwọn tí àwọn bàbá wa bí nílọrin gbogbo àwọn bàbá wa ò nídìí wàhálà mọ́ wọ́n ti láwọn ọmọ tí wọ́n bí kalẹ̀ tí wọ́n sì ti sun wọn jiná bẹ́ẹ̀ nìkan bá lóun challenge Ìlọrin onídìí ẹsẹ̀ máa wípé ẹ̀ ń pè é sí kọ́ ìbọ̀rọ̀ mímọ̀ ni ebi dókítọ̀ ni ó sì má ti fún tẹ̀dọ̀ kéwú ló fi ní òun challenge Ìlọrin àwọn náà láwọn tá ti sí inú àwọn tí mo kà lálfà wa Al-Misri lálfà wa Ishaq Ayub lálfà wa Ọlọ́mọníkùn àtàwọn bẹ́ẹ̀ kọ́dà lálfà wa ẹ̀sìn ní òbí wa àbá wa jà gbogbo wọn bẹ́ẹ̀ mo láwọn ẹ̀yìn àwọn ti get ready kalẹ̀ ìmọ̀ tí ń bẹ lára wọ́n ń wẹni tí ó kọlù wọn tọ́ngbà àwọn òsì tí ìrí tẹ́nìkan yìí sí challenge wá lọrin wọn èwo látún wá lè kíbò sí lé ní méjì wípé agbé ọlọ́kọ́ọ̀tù wọn ni ẹbẹ́ kí wọ́n máa rò pé kò sí nǹkan kan lọrin mọ́nu wọ́n wá challenge ẹni òun pé àwọn nídìí ẹ̀ káwọn ọjọ́ kọ́dájú ó lè márùn lóhun ó gbé àwọn láwọn ó gbé 1 million kalẹ̀ wípé tọ́ba là wá mọ́lẹ̀ 1 million naira rí tó ààrí kí ọ dá wa lóhùn Ọlọ́run má ba ìmọ̀ ara yín jẹ́ o alùbáríkọ̀lá àwẹ̀ ni Ọlọ́run ọba wa jẹ́ kí á rí gbogbo àwọn jàmáà pẹ́ ọlá Muhammad Rasulullah akí gbogbo wa bẹ́ẹ̀ gbólóhùn ẹyọ kan náà lèmi fẹ́ sọ kíkí náà ti gba àsìkò ó sì dáa bẹ́ẹ̀ kéèyàn ó kí àwọn àgbàlagbà ìkí yín ga wá sí ni fún rẹ̀ àmọ́ gbólóhùn ẹyọ kan tí mo fẹ́ sọ ni pé inú ilé tá a wà yìí ilé ìpìlẹ̀ àmọ́ ẹnìkan ló jẹ́ àmọ́ válù léyìí ó sì jẹ́ àmàfàlù gbogbo àwọn ilé títorá sùn bẹ̀m̀bẹ̀ nílọrin àwọn ilé kọ̀ọ̀kan tílé míì
tí ó bá ti dohun gbàgbé ó jẹ́ ká máa wípé ìpìlẹ̀ nílé yìí kódà àwọn ilé kan bẹ táwọn ará òkèrè wá ń síyára rẹ̀ nílẹ̀ yìí tọ́já sí pé sí Ádámù lójúwe rẹ̀ tí wọ́n fi wá síyára rẹ̀ òkè súnnà tí àfáà Límì dé sí ibi tí a sí Ádámù ọba kọ́ sí ibi tíra wọ́n sì sọ fálù bókè súnnà wọn ti tó ẹ bá débẹ̀ nísìnyí bá wọn èèyàn tí wọ́n ń sin náà ń bẹ̀ nísìnyí wọ́n tún ń tàdúrà ń bẹ̀ lálùbáríkà apá àfáà Límì tẹ̀lẹ̀ ibi tí bàbá tó júwe ẹ̀fà aláṣàmálì dáhìl min al-madinati ila toriki Ìbàdàn wa Lagos wa aláṣàmálì dáhìl min al-madinati kìíní kan min Ògbómọ̀ṣọ́ ìrántí mani bàbá tó júwe rẹ̀ báwọn èèyàn ó ti gbà ẹwọ sí Ádámù ti yá yìí kéwú yóò ṣe ní dàmú àwọn èèyàn ẹni tí bá ń bọ̀ wá tó bá ti kéwú tó sì ká wọ́n láyé béèrè lọ́wọ́ ẹnìkan ó ti yé báwọn ọmọ bí tí ọ́fíìsì wọ́n lánàá sí Ádámù lọ jẹ́ àmà bí sí Ádámù ti wá jẹ́ àmà òun ni wọ́n jẹ́ àmà inú létà wà yìí mo rò pálá jí wa ń lè márùn-ún ti sọ ọwọ́n ọgbọ́dọ̀ má sọ àwọn náà wọ́n sì mọ́ wọ́n tọ́rí anásẹ̀ ọmọ Málìkì ni wọ́n lọ́dọ̀ bàbá Alágége níbi tí ma ń pè wọ́n nù bílẹ̀ ohun ti wá tóní àtàwọn alẹ́kọ̀ọ́ kan bẹ́ẹ̀ tí bàbá kó kọ wọn sínú tírà kọ́dà àwọn alẹ́ tí bàbá wá ìtàn dọ́dọ̀ wọn nígbà náà pé mo fẹ́ kọ ìtàn àwọn tó bí yín káwọn Lárúbáwá lè máa wípé ẹ̀yin náà lo ayé ẹ sì ló dà àwọn míì sọ pé àwọn ọgbà wọ́n ní àwọn ọgbà látara ìbínú sí Ádámù bàbá wọn ò fún bàbá náà sì gba ìtàn lọ́dọ̀ wọn ní wọ́n ń dùn wọn lónìí bí kí bàbá ọkọ̀ àwọn náà sínú tàn bẹ́ẹ̀ ló mìí sí lóhun kọ́ kò lè tàbí ti bàbá wọn ẹ̀gbọ́ ẹni tó wá ṣe wàhálà báyìí wọ́n kọ Lamahatul Ballori wọ́n fi èyí òun yanjú ọ̀rọ̀ lọ́rin bàbá ní kí ètò mi wọ́n fẹ́ bọ́ sílẹ̀ Yorùbá náà wọ́n á bọ́ sílẹ̀ Yorùbá wọ́n kọ Nasimu Sọba èyí tilẹ̀ Yorùbá wọ́n tún bọ́ sí Ghana ńbẹ̀ wọ́n bọ́ sí Abidjan níbẹ̀ wọ́n bọ́ sí Benin níbẹ̀ àtàwọn ìlú mi bẹ́ẹ̀ bàbá wa ní kèétán mi ń lò ẹwọ bí wọ́n ti ń kiri ilẹ̀ Yorùbá káàkiri gbogbo ilẹ̀ Yorùbá kí wá ní ọ̀pọ̀ àwọn ọmọ wọn fi san fún sí Ádámù lónìí ibi ni wọ́n fi san fún wọn ọ̀pọ̀ ẹlòmíì náà ńlẹ̀ yìí náà fi bí san ẹni sí Ádámù kó kọ bàbá rẹ̀ sínú tàn kó wọ́n má bàa parẹ́ wọ́n sì ń fẹ́ kọ́ láti parẹ́ láyé tiẹ̀ lọ́hùn tẹ́mà pọ́lọ́hùn ò ní yọnu sí yẹn bàbá kú ń bẹ̀ wọ́n tún lọ al-Islamu fi Nàìjíríà bí mo fẹ́ yanjú ọ̀rọ̀ Nàìjíríà wọ́n tún kú Nàìjíríà bọ́ sáwọn ìlú míì náà ìtàn bí Ìsìlámù ṣe wọ Nàìjíríà ẹnìkan ṣáwájú Sheikh Ádámù rí ọ̀sẹ́ ni ó sọ rí ọ̀sẹ́ ni ó rò rí kọ́dà ọmọ Haúsá òrò òun lọ fà á tí Malam Nasiru Kabara tó fi wá bẹ̀rẹ̀ sí yìn sí Ádámù pẹ̀lú àwọn orúkọ tó lágbára Al-Almai Al-Lausai Al-Hasakọ Al-Labakọ Al-Hiburu Al-Baharu gbogbo ẹ̀ Al-Fahama wọ́n bá bẹ̀rẹ̀ sí kó àwọn mùdùnmùdù ọkọ tó ẹgbẹ́ ta bá fún ẹnìkan lẹ́yọ ọ̀kan rẹ̀ ó tó ẹni wọ́n ṣe fàárí ọwá kó bí mẹ́ẹ̀ẹ́dógún ọwá kó lé sí Ádámù lọ́wọ́ ọwá ní sí Ádámù tí ń jọmọ tí ń nílọrin ọwá ní tíra yìí ó ní yẹ́dẹ̀ù ó ní tíra yìí kọ̀dọ́ bí i mú àlífùú àdéyìnà lẹ́dí alárìkọ́bí ulama Nàìjíríà kọ̀díman wa hadisan ó ní gbèsè tí gbogbo àfáà Nàìjíríà jẹ tí wọ́n jẹ Usman Ibn Fodio àwọn ọmọ Haúsá gbèsè táwọn jẹ ọmọ Yorùbá lọ́wọ́ san òun lọ́wọ́ san gbèsè wa ṣe mọ̀ pé ìwọ̀n jẹ́ àmà wípé tí ó ṣẹlẹ̀ rí èyí wọ́n jẹ́ àmà wípé ẹ̀yin Ìlọrin bí n tó tóbi tí nǹkankan ò sì tí tóbi tó dò ní gbogbo tí ọba lóhun tóbi lábẹ́ rẹ̀ ni ó wá já sí pé gbogbo ṣe wá tóbi tó ní wọ́n wá ṣiṣẹ́ òun fún ṣe wà lími òun lọ fà tán fi ń pé Adam Abdullah Al-Ilori bàbá ní gbogbo bí tí ń bá dé láyé àfi kí n fi Al-Ilori kún
bàbá wa Damme Duka bàbá wa Makana wọ́n ní njọ́ sí Adamu ni wọ́n sọ̀rọ̀ wájú lílé dí àgbà pé wá yọ̀ǹda fún mi kí n sọ̀rọ̀ nílọrin yìí ọwá ní ọ̀nà mẹ́ta nìyẹn gbé ajá àfáyà ó ní bá ọba kíw ẹni ọba kọ́ aráàfin kan ọmọ ọmọ ọ̀dọ̀ Ọlọ́run ní mímọ̀ wà tó bá ti fa aráàfin kan lé ọ lẹ́nu àfá rẹ̀ ọlẹ́lẹ́ẹ̀kejì ni pé wọ́n ti kéwú tán ọwá katira àfá kan tó kọ tírà ńgbọ́ katira rẹ̀ ọwá ara ń fà ní múnú tírà rẹ̀ ó lò ẹni tó ṣe tírà òun ti dà fẹ́ ẹni tí ọkàtírà ọlẹ́lẹ́kẹta ọ̀rọ̀ àfá kan wọ́n yá ń ṣe wá sí àbọ̀ gbọ́kẹ́sẹ̀ tí rẹ̀ ọwá lo orin kan àbó lo ọ̀rọ̀ kan ọ̀rọ̀ tó wá lò yìí ọwá ara ń fà ní bẹ̀ ìwọ́n náà wá tún lò lóde ọlẹ́ni wọ́n sọ̀rọ̀ ọ̀nà ti di àfá àwọ̀ tí bàbá Damme Duka wa sọ bùn hikayatan minhu bí wọ́n ti wínú wọ́n wá ní nílẹ̀ Yorùbá ní Nàìjíríà gbádùn kanáà láfíríkà ní gbogbo àgbáńlá ayé àfà ní Alhaji Adama bàbá Damme Duka tó wá sọ̀rọ̀ yìí ṣe mọ̀ wípé ìmọ̀ tí ń bẹ lára wọn àwọn ìmọ̀ kan tí èsùn ni tí máa jí kalẹ̀ tí ó máa retí pé ta ló fẹ́ wá lóru kí n máa dá lóhùn òun rán wá pé ní gbogbo ayé àfà ní Sheikh Adam inú tí Sheikh Adam tún ṣe wọ́n ṣe tawhidu sufufi àtìjàníyìn wal qadiriyyin gbogbo àwọn tìjàní àti kàdìríyà bàbá Sheikh Adam wọ́n sọ wọ́n di wahada wọ́n sọ wọ́n di ẹyọ kan wọ́n jẹ́ máa wapọ̀ pé ẹjẹ́ àfipá ń bínú ara ẹni àwọn alájú ọlọ́wọ́ lójú ọlọ́ ẹjẹ́ àpapọ̀ ká bá àwọn tí wọ́n fẹ́ wó tàṣọ́wùfù gan result ẹjẹ́ àpapọ̀ ká bá wọn jà òun ni wọ́n yí pé àwọn bàbá wa ní Jàbàtà àti bàbá wa Masa bàbá wa mi Masa pé wọ́n kálukú ọlọ́ lè kọ̀ nǹkankan kọ́dà bàbá wa Hamza Gbarigidoma gbogbo wọn kálukú ó lè kọ̀ nǹkan wọ́n kọ́ ń pa Tìjàníyà wọ́n kọ́ ń pa Kàdìríyà ẹ̀kọ́ ẹjẹ́ àgbé sínú tírà ká sọ ọdún dídí tírà káyé ránṣẹ́ sílẹ̀ Lárúbáwá wọ́n mọ̀ wípé àìmọ̀ kankan àfi ń ṣe tí ó bá jásí pé ẹni òun nífẹ̀ẹ́ kí ìmọ̀ ó jọba tó bá yẹ pé fẹ́ tara rẹ̀ nìkan ni yóò pa ọlá tí wọ́n rẹ́ńjọ́ tí wọ́n ń lo ọlá tí wọ́n ń jọ náà ẹni wọ́n wá ṣerú nǹkan báyìí àwa Ìlọrin mẹ́sẹ̀jì ẹyọ kan tí mo fẹ́ pàṣì níbi ìrè ọjọ́ tí ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ ńlẹ̀ yìí lọ́dí wípé wọ́n ní jákùnmọ̀ àṣáyì lójútì ọ̀sàrífín ó ṣe báyìí Hamasa ló gbé mi ń jọ náà kí Hamasa ọ̀hún ni wípé àfáà wa ni wọ́n sì ń wọ́ lọ yìí àfáà wa ni wọ́n ń wọ́ ẹsẹ̀ wọn títí kúrú yìí a sì ń pé kéwu Ádámà láké ọmọ Ádámà ni wọ́n sì ń wọ́ lọ yìí níjọ́ náà òun lọ́fà tí mo fi dìde àmọ́ mo dìde ọ̀hún làákàyọ̀ ọmọ èké kò jẹ́ mà wípé ó yẹ kí n ṣàyàfi àwọn kan àbí kí n gé àwọn kan ibi ẹgbẹ́ gbogbo gì àgéyìí ni ìjọ ọmọ èké lọ́fà mo wá ṣe tán mo regret ẹ̀ mo sì bẹ̀bẹ̀ mo tọrọ àforíjì dáadáa bí ẹ̀mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ mo fi tọrọ àforíjì mo sì máa bọ́lọ̀ ti foríjì mi èmi náà wá ń bọ́lọ̀ ń dámájì ẹ̀mú pé irú ẹ̀ ò ní ọ̀hún àbáwọn ọ̀tọ́rọ̀ àforíjì ọkà àwọn àtọ́lọ́hun tó níwọ̀n àti Sheikh Adama àtọ́rọ̀ àwọn ọ̀tọ́rọ̀ àforíjì àmẹ́mi tọrọ ẹ̀ gẹ́gẹ́ bí n pé tí mo ṣe kìí jẹ́ pé mo mọ̀ sí kí n fi rí bákan kọ́ ìtara àfáà mi ni bẹ́ẹ̀ ni nígbà wá yá mo ti wá ń bọ́lọ́hun sàdéhùn wípé irú nǹkan bá nì kò ní sọwọ́ mi sẹ̀má ìmọ̀ yá fi irú nǹkan báwọn tó bá ti rí bẹ́ẹ̀ àmọ́ mo ti wá ní ìmọ̀ yá fi rẹ̀ oko sì dúró níbi tó kò tí ń wá oko dúró níbi tí oko tí ń wá àwọn aláṣì láàrin lẹ́kùn mọ́ yìí bá a bá sì lẹ̀kùn wọn tún ní wọ́n tún da Ìlọrin rú oko ní sì ń wá ń bì kan ń sì ń bà wá kókò ohun tí wá ń bà wá nì bàbá mọ́kò ẹ̀yọ̀ kan tí ń bẹ lọ́wọ́ wa tá a jù yọba lé yọba oko yọba gi yọba ọpẹ yóò sì bá bi tí ọ̀yẹ́ ọba ń sọ ń bá Yorùbá Dáúdù àwọn ni àfáà Límì wà níyà yìí tí wọ́n ń sojú bàbá ọba lọ́rin
torí ká má bàa wá ju òkó ni àfi kí wọ́n gbìyànjú kí wọ́n bá wa ṣiṣẹ́ lérí ẹ̀ kí wọ́n stọ́ọ̀pù bí òkó tí ń wà ní pé kí wọ́n mọ́ lẹ́kùn mọ́ torí pé lópin ìgbà tó kò bá wá ń bẹ̀ tí ń bà wá á ṣe yé bá a bá sì ṣe yé bá a bá mú ògúnlòtù bá a bá jù ẹ̀rì pé òun máa fọ́n ni láti bí ìjẹta ní tí ń ṣe mí bí kí n sọ̀rọ̀ àmọ́ ń kí ara mi alájí olè márùn sí ń kí mi wípé ẹni sùúrù ẹjẹ́ wo ń táwọn àgbàlagbà ó ṣe àwọn àgbàlagbà wá sì pé wá wípé ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ má fẹ́ nìkan lè sì mọ́ ọ̀rọ̀ ní sì ń wá ní òdó yìí ara wa ò sì gbà bẹ́ẹ̀ kí ajá wọlé àbí kí là ń pè kí kíní egbò wọlé kájá ọmọ wa gbó ajá babalágége làwa ó kọ tí wọ́n ń pè wá náà nù ni wa kalbuhum basitun shira'ai bil wasit lawi tolata alayhim lawallaita minhum firaran wala mulita minhum ruhba káwọn àgbàlagbà wọ́n bá wa zẹ́lẹ̀rẹ̀ yìí assalamu alaikum wa rahmatullahi